kábíyèsí olódùmarè ọlọ́run àgbà alágbálá tó sọlé ayé rán kìnìún ẹ̀yà Júdà gbanigbani lọ́jọ́ táyé bá ti kọni sílẹ̀ àìkú àìsá olódù ọmọ àrè ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹrù jẹjẹ ẹkùn ọkọ Fáráò olódùmarè tó pa tẹ̀tẹ̀ sánmà tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ó sì lè dé rárá ọba tó ti wà káyé tó bọ̀ olódùmarè tó wà nígbà táyé ń bẹ tí ọ̀tún máa wà nígbà táyé ọ̀nà ṣe mọ́ tó òun lẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kẹjì nínú kìnìún arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì ní bàbá mi létí ọ̀fẹ́ ìbàrẹ̀ olódùmarè mo ṣe bọ́ olódùmarè lẹ́yìn olódùmarè kò tún sẹ́lòmí olódùmarè náà lọ́ba tó tún kù tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdèjú ọ̀rọ̀ lónìí ẹ dákun ẹ wá nǹkan fìdílé kẹsí agbọ́n tí mo mú wá fún yín báyìí ẹnìkan máa ń kóbó láṣẹdùmarè ojú tẹ fi ń wò mí ọ̀nà ìrẹ̀lẹ́dẹ̀ yín etí tẹ fi ń gbọ́ mi etí yín ọ̀nà fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí owó aṣọ láṣẹdùmarè ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ olódùmarè tó gbogbo wa nílẹ̀ Yorùbá kóòtù òjíire mo kí gbogbo yín o ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí mo kí gbogbo yín lórílẹ̀‐èdè Nàìjíríà ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí mo kí gbogbo yín nílẹ̀ adúláwọ̀ ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí mo kí gbogbo yín jákèjádò gbogbo àgbáyé pátápátá ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí láṣẹ Èdùmàrè wà lákòókò jọjọ ìdààmú kò mà ní jẹ́ tèmi kò ní jẹ́ tiyín láṣẹ Èdùmàrè tó wọ́n sọ pé ẹni tó bá kọ̀ tí ọ̀kẹ́nẹ́kulé ṣẹ̀mọ̀ ó tọ̀ wọ́n ti pàdánù káàbọ̀ nù. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi èmi ọmọ yáàyànfẹ́ ẹ̀yin olólùfẹ́ yín náà ní tí mo tún dé kàbí ẹ̀gbọ́fẹ́nu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV lónìí mọ̀ kí gbogbo yín pé ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán ẹ̀kú ajálẹ̀ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wa àti àsìkò tó bá bá yín lápá abitẹ́ wà níbẹ̀ òun mo kí yín o ẹ̀kú bílédùn wá ti pé orí ẹ dákun ẹ wá nǹkan fẹ̀dẹ́lẹ́ ẹ̀gbọ́n tí mo mú wá fún yín gbogbo wa la mọ awuyewuye tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá kóòtù òjíire pàápàá jùlọ nílùú Ìbàdàn báyìí lórí ọ̀rọ̀ àwọn kan tí wọ́n fẹ́ jájọba gbà wọ́n tiẹ̀ fẹ́ jàgbà ní kódà ṣé ká sọ pé wọ́n ti jàgbà ni wọn ì tí ì jàgbà àmọ́ kù díẹ̀ ó kù bẹ́lẹ́ já ibi tọ́pọlọ tí wọ́n lọ sínú ibi tọ́pọlọ wọ́n sọ fún wọn nù pé ẹ̀jẹ̀ àgbàjọba báyìí ẹ̀jẹ̀ àṣẹ báyìí ọ̀rọ̀ náà sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí torí gbogbo wa ló ń ṣe bákanbákan pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n sì tún wá mú orúkọ Yorùbá Nation wọ́n tún mú mọ́nu wọ́n tún mú mọ́ kódà wọ́n ránṣọ Yorùbá Nation lẹ́yìn tí wọ́n ránṣọ Yorùbá Nation tán wọ́n tún gbà sí Yorùbá Nation dání ẹ má jà gbàgbé pé wọ́n ń fi Yorùbá Nation wọ́n ń tì síwájú ni kí wọ́n lè máa rí i pé Yorùbá Nation ní í ṣe nǹkan báyìí Yorùbá Nation torí ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan bó mo rò lọ́kàn ara tèmi pé bó ni wọ́n ṣe débẹ̀ òun àwọn kan wá láti ibi tó ìlú bòmíì tí ìtún ṣèbàdàn bó o náà ṣe rìn títí tí wọ́n débẹ̀ òun tọ́lọ́pàá ò sì mú wọn pẹ̀lú àwọn nǹkan ìjà tí wọ́n kó dání wọ́n kó nǹkan ìjà bí ìbọn àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kó dání dé sẹkítírìàtì nìbàdàn bó o náà ṣe débẹ̀ ṣèbí checking point ń bẹ lójú ọ̀nà káàkiri èyí gangan ní nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ya èmi àdìtú ọ̀rọ̀ lẹ́nu pé kí ló dé ibi checking point bàbá wọn ẹ sí bùtù yín ẹ sí gbà ẹ sí àwọ̀ bó o náà ṣe kó gbogbo ìbọn yìí pọ̀ àwọn àdá náà pọ̀ wọ́n sì tún kó àwọn ọta lóríṣiríṣi wọ́n tún kó dání mọ́ débẹ̀ èyí ń là kọ́kọ́ tèmi ń wò pẹ̀tù àmọ́ mo rí i pé ó dàbí pé aṣọ Yorùbá Nation ṣe mọ̀ pé Yorùbá Nation ti popular káàkiri gbogbo àgbáyé kò síbi tí wọn ò ti mọ Yorùbá Nation àwọn ọlọ́pàá gan gbà mí bí wọ́n bá ti rí pé Yorùbá Nation wọn ni ẹ máa lọ
ó ṣeé ṣe kó jẹ́ ìyún gangan ni wọ́n fi lo advantage ni wọ́n fi gbé dé ibẹ̀ nítorí pé àwọn náà ti mọ̀ torí orúkọ tí wọ́n yàtọ̀ ẹni tí wọ́n gbé lọ́wọ́ yàtọ̀ sí ti Yorùbá Nation wọ́n kàn mú ti Yorùbá Nation wọ́n kàn fi ṣe ni kí wọ́n lè máa rọ́nà lọ orúkọ tí wọ́n á máa jẹ́ òmìnira 2022 ni wọ́n èyí ṣe Yorùbá Nation wọ́n kàn fi Yorùbá Nation wọ́n kàn fi ń camouflage ni gbogbo wa la mọ̀ pé bàbá ti ń perí akọni ká máa fi dà lálẹ́ gàràgà mo kí bàbá mi àgbàlagbà dádì mi o Prọfẹsọ Bánjí Akíntóyè láṣẹ Èdùmàrè ẹ̀yin ẹ pẹ́ fún wa àníwá yín tí bàbá àwa lámọ̀ wọ ẹ̀yìn náà láṣẹ mọ́ bá láṣẹ Èdùmàrè ẹ̀yin bàbá mi àgbàlagbà ẹni tí wọ́n ń tì sígbó tí ń tirẹ̀ sójú ọ̀nà ẹ dákun bẹ́ẹ̀ bá perí akọni ẹ fi dà lálẹ́ gàràgà ọwọ́ bàbá dámì bàbá mi àgbàlagbà ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Gani bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìbá yín o mo ṣèbá jẹ́ kí bàbá mi ṣe o bàbá bàbá orí ọ̀fẹ́ tó lódùmarè fún bàbá yìí ọkọjá bẹ́ẹ̀ kódà kò sí ọ̀tá bàbá kan tí ó ṣe nǹkan tí ọ̀dà sí wọn lẹ́yìn tó lódùmarè ò sì ní fojú ẹ̀ hàn sí gbangba ara ẹ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ara ẹ̀ ní ṣẹlẹ̀ yìí àwọn ọ̀tá bàbá lọ́tún lósì níwájú lẹ́yìn àtọkùnrin àtobìnrin gbogbo wọn lolódùmarè wá fi ń ṣẹ̀sín níta gbangba báyìí ṣe é mọ̀ pé mo sọ nínú prógrámù mi kan mo ní bàbá òkúkú bẹ́ẹ̀ nìkan kan jà ṣe ni bàbá rárá ń ṣe tiẹ̀ kódà bàbá yá bí bàbá tún fọ́ àwọn ọ̀tá lórí bàbá tún mú mísíkì àtún fi sí bàbá tún máa jó bàbá tún fi sí social media báwọn ọ̀tá bá tún rí ara ó tún máa ta wọ́n ó tún máa jára jẹ pé ẹ wá ọkùnrin tá à ń ṣe nǹkan sí yìí kọmọ ṣe nǹkan kan lára rẹ̀ ẹja tún lo plan B ẹja lọ́nà míì wọn a sì tún lọ́nà míì Olódùmarè a sì tún tú wọn láṣìírí tó gbogbo ẹ̀yin tó jẹ́ pé nílẹ̀ ayé tẹ́ wà kẹ́ni mọ́ nínú yín bẹ́ẹ̀ dà yín ẹgbẹ́ yín kan bá ń ṣe rere láyé ẹ fẹ́ kó jẹ́ pé yín lẹ wà ń rúgbò bẹ́hùn àbẹ́ kó jẹ́ pé kó kẹ́dà ẹgbẹ́ yín mọ́ ṣe rere rárá ó kù yín ó kó Olódùmarè ẹ jẹ́ á rántí pé gbogbo wa pátápátá ọmọ nǹkan ọwọ́ ò dọ́gba Olódùmarè tó sì dá wa kò dá wa bákan náà ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ bá wo Táyé àti Kẹ́hìndé kò sí bí wọ́n ṣe lè gbólúbi kan wá sílé ayé tó yọ̀ọ̀nì tí wọ́n fi yàtọ̀ ìwà wọn gan yàtọ̀ ìṣe wọn ó yàtọ̀ nǹkan kan ó yàtọ̀ nínú ara wọn kódà ẹsẹ̀ wọn lè jura wọn lọ ìkan lè ga jù kan lọ kò sí bí wọ́n ṣe lè jọra wọn tó wọ́n yàtọ̀ mélòó wá ní wá tí wọn ò bí wá nílé kan náà Olódùmarè tó dá wa kò dá wa bákan náà bẹ́ẹ̀ báwo la ọwọ́ gbogbo wa pátápátá ìlà ọwọ́ wa ò lè dọ́gba níta sì jẹ́ nílé ayé ẹnu Olódùmarè ti kọ sílà ọwọ́ wa kí ló wá dé tó jẹ́ pé olóyè Sunday Igboho náà ni ẹni bá ti ń jà fún mẹ̀kúnnù ẹni bá ti ń jà fọmọlàkejì ẹ̀ pé kọ́mọlàkejì wọn mọ̀ kó nu kòtò ẹni tó yẹ ká support yẹ kí gbogbo wa ó tẹ̀lé àwọn kan wà mú onítọ̀hún wọ́n sọ́dọ̀ta wọ́n wà lọ́mọ ṣe nǹkan sí lẹ́yìn wọ́n mọ̀ sọ pé àwọn ti ń mọ́nítọ̀ ẹ̀ tipẹ́ àwọn ti ń tẹ̀lé kiri tipẹ́ ẹ gbọ́ gbogbo yẹn pátápátá lọ́lọ́dùmarè ó sì fìyà jẹ tayatọmọ gbogbo ẹ̀yin tínú yín ọba ti dùn mọ́ ní Yorùbá Nation torí Yorùbá Nation kìí ṣẹgbẹ́ jàgídíjàgan bí bàbá ó bá ṣe rálì tí bàbá ó pe gbogbo ọmọ Yorùbá Nation pátápátá rálì tí Yorùbá Nation ń ṣe táwa ń ṣe kìí ṣe pé láti ṣe jàgídíjàgan kìí ṣe pé láti lọ gbàjọba kìí ṣe pé láti máa kó bọn kádàá kó gbogbo ẹ̀ kiri rálì pé kéèyàn fẹ̀hún náà ni pé Yorùbá ti tó lọ àdéhùn sì ti wà tipẹ́tipẹ́ tó jẹ́ pọ́ ti expire láti 1914 tí gbogbo wa tá a mọ̀ pátápátá ṣe mọ̀ pé ilẹ̀ Nàìjíríà tá a wà ẹ̀yà gbogbo wa ẹ̀yà oríṣiríṣi ní bẹ́ẹ̀ wọ́n kàn kó wa pọ̀ ni àtàwùsá àti Yíbò àti Yorùbá àti Fúlàní àtòríṣi ẹ̀yà pọ̀ gan o ṣùgbọ́n mẹ́ta tó jẹ́ pọ́ pọ́pùlà jùnú nílẹ̀ Nàìjíríà àmọ́ bá a ṣe wá wà wọn láti 1914 láti lẹ́tọ̀ọ́ láti láṣẹ láti pín tí gbogbo wa sì mọ̀ ọ̀la sì ń jà fún torí àìpín ọ̀hún náà ẹni ń fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí káwọn ẹ̀yà kan dédé wá láti orílẹ̀-èdè mi ẹ̀mọ́ jẹ̀ǹtàn yìí àwọn Fúlàní tẹ̀ ń wò wọn kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n ti ń wá wọ́n ń wọlé láti orílẹ̀-èdè mi bí wọ́n bá sì ti kó wọn wọlé báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ àlè nù èdè inú wọn sì ní inú wọn ò dáa bí kan bá àgbẹ̀ nínú oko olóko kólóko ó tún wá dolè
wọ́n tún máa sọ fólóko pé olóko fòògùn sílẹ̀ nínú oko ara ẹ̀, àwọn ni wọ́n tún mú oògùn ọ̀hún. Irú eléyìí ṣẹlẹ̀ tá a gbọ́. Oríṣiríṣi ni wọ́n lè da ẹran wọnú oko kí olóko sọ pé kí ló dé, àgbàdo mi nù, ẹ sì ń dẹran kọjá lórí àgbàdo mi. Bí wọ́n bá ṣe, wọ́n kàn yìnbọn fún ni, àbí kí wọ́n ṣaládàá yánkanyànkan, àbí kí wọ́n wá nǹkan tí ọ̀dà ṣe fún, àbí kí wọ́n tún mú ọlọ́pàá tiwa tó tún jẹ́ Yorùbá kí wọ́n tún fi gbé, kán tún arrest ẹ̀, kí wọ́n tún lọ tì mọ́lé. Oríṣiríṣi nǹkan ni wọ́n fi wá ṣe nílẹ̀ bàbá wa. Ṣé ẹ mọ̀ pé ìjọba àná wọ́n ti gbágbára fún wọn? Wọ́n ti láwọn èèyàn lókè tó jẹ́ pé wọ́n kàn kọ́ọ̀lù lásán ni pé ẹ̀ńtẹ́ mú ọ̀hún èèyàn wa ni o. Iná ìyá ọ̀bà tún máa jẹ wá nílẹ̀ bàbá wa Kóòtù Òjíire. Àwọn ni wọ́n ń bọ́ sí ẹ́sprẹ́sì tí wọ́n dá odidi ọkọ̀ lọ́nà, wọ́n sì wá odidi ọkọ̀ wọnú igbó lọ. Wọ́n jí àwọn èèyàn kó. Nígbà ọ̀pọ̀ bá yá ni wọ́n máa ń pe àwọn èèyàn wọn nìkan méjì, ẹ dákun, ó yá ṣe mọ̀ lágbájá rí, bá bàbá ẹ sọ̀rọ̀, ó yá bá ọkọ ẹ sọ̀rọ̀. Dáàdì mi wọ́n ti gbé mi kíní kan, ibo ló wà kíní kan, àwọn kidnappers ni o. Àwọn ni wọ́n ń ṣe kidnappers. Nígbà tí wọ́n bá gbé tán, wọ́n sọ pé ó yá ẹ lọ mú 20 million wá. Lẹ́ni tí ó ti rí 20,000 jẹun, wọ́n nìkan lọ mú 20 million wá. Wọ́n bá máa dáwó, wọ́n ó dáwó. Bẹ́lẹ́dà rẹ̀ ọba yọ. Nígbà wọ́n bá dáwó náà tówó náà bá pé, wọ́n release ẹ̀. Ṣùgbọ́n bẹ́lẹ́dà rẹ̀ ọba tún ní yọ náà, wọ́n dáwó gbowó náà bá pé, wọ́n tún padà pa náà ni. Ẹ dákun, ṣé léyìí ò tó ká gbára wa lẹ̀ ni? Ara àwọn nǹkan tí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní tí wọ́n ń jà fún gangan leléyìí, pé kó má ṣẹlẹ̀ mọ́, kí wọ́n má pa wá mọ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin olólùfẹ́ mi, mo ń sọ Yorùbá nation. Iṣẹ́ wo gangan ni Yorùbá nation ń ṣe ni? Kí ni gan là ń pè ní Yorùbá nation tá à ń pariwo yìí? Orílẹ̀-èdè yẹlẹ Yorùbá ni, orílẹ̀-èdè Kóòtù Òjíire, orílẹ̀-èdè tiwa gangan, orílẹ̀-èdè ọmọ aládé ní sẹ́mọ̀ páwa là ń dádé jákèjádò gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ bá dé oríṣiríṣi orílẹ̀-èdè láfíríkà ní gbogbo àgbáyé, a ní nǹkan àdánimọ̀ wa tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí wa lásán, a nílò láti ṣẹ̀ṣẹ̀ mú international passport wa jáde kẹ́ tó mọ̀ pé léyìí ọmọ aládé ni. Ṣé ẹ mọ̀ pé àìrí ọmọ ọba ká mọ̀ rí dànsákì lára rẹ̀? Dànsákì ti wà nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire, ìmọ̀ ń tẹ̀lé wa kiri ni. Bẹ́ẹ̀ bá rọmọ Yorùbá bọ́ bá ti ń dọ̀bálẹ̀ fún yàn ṣẹ́kúṣẹ́kú, ẹ káàárọ̀ sà, ẹ káàsán sà, wọ́n sọ pé ọmọ Yorùbá dáadáa, ọmọ Yorùbá àtàtà ni wọ́. Bẹ́ẹ̀ bá rọmọ Yorùbá tó kó làṣẹ́nu tí là fìtì ẹ̀ bíi bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà. Dáde tèmi náà kọlà, bàbá tó bí mi lọ́mọ kọlà. Wọ́n gbàgbé ni wọn ọ̀rọ̀ tí kọlà fáwa ni. Èmi gan fẹ́ kọlà báyìí torí ìlà identity wa ni nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire. Bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó kọlà, kódà ẹ ń bá mọ̀là dáadáa yóò sọ pé ìlú tálákùnrin yìí ti jáde wá rèé, ìlú báyìí ló ti jáde, kódà agboolé báyìí lárákùnrin yìí ti jáde. Ẹ má jẹ́ ń tàn yín. Kódà àṣà wa àti ìṣe wa nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire ló dáa jù ní gbogbo àgbáyé. Mi mo sọ bẹ́ẹ̀ fún yín. Àwọn òyìnbó gan ń lò dáadáa. Bẹ́ẹ̀ bá dé Brazil, apá kan Brazil Yorùbá náà ń sọ, apá kan Brazil wọ́n ń ṣe Ifá, apá kan Brazil nǹkan ìṣẹ̀ǹbáyé Yorùbá kò kúrò ńbẹ̀ ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ lọ, ẹ ráwọn òyìnbó, sì bá àwọn òyìnbó láti Amẹ́ríkà, wọ́n ń wá sílẹ̀ bàbá wa ń bí, wọ́n wá ń kọ́ ìlú gangan, wọ́n wá ń kọ́ àṣà àti ìṣe wa. Bẹ́ẹ̀ bá dé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nílé Ifẹ̀, wọ́n wà ńbẹ̀. Bẹ́ẹ̀ bá dé University of Ibadan, wọ́n wà ńbẹ̀ káàkiri tí wọ́n ń kọ́ nǹkan àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá. Wọ́n sì ń gbé lọ sọ́hùn, ó sì ń dọrọ̀ ajé fún wọn lọ́hùn. Ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. Yorùbá nation tá à ń pariwo yìí, àwa èso oníjàgídíjàgan. Àìsọ ní pé ó yá wọn ò rí bìkan tí bàbá ti dúró rí tó ní ó yá ìyẹn ọmọ yìí, ó yẹ kó bọn, ẹ ká dà, ó yẹ bọ́ gbòòrò. Àwa ẹ̀ ṣe bá wọn, àwa ẹ̀ ṣe oníjàgídíjàgan. Bẹ́ẹ̀ bá ń gbọ́ Yorùbá nation, orílẹ̀-èdè ìrọ̀rùn ni, orílẹ̀-èdè tó lódùmarè ṣohun gbogbo fún lódùlódù. Nǹkan àṣà wa, nǹkan ṣe wa, kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá, kò sì ṣeé fọwọ́rọ́ sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà, kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn ládúláwọ̀, láfíríkà, jákèjádò gbogbo àgbáyé.
wá jẹ́ ṣe àsáré fẹsẹ̀ kan ya ọ̀dọ̀ àwọn ará àti bí àwọn ará tó jẹ́ pé wọ́n ti declare orílẹ̀-èdè tiwọn lọ́tọ̀ òmìnira 2022 kìí ṣàná kìí ṣèní làwọn ti ń declare orílẹ̀-èdè tiwọn wọ́n ti declare tiwọn fúnra wọn ni wọ́n sì ti ń ṣèjọba ẹnu kí wọ́n kàn gba ọ̀pá àṣẹ lásán mo nígbàgbọ́ pọ̀pá àṣẹ ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ gómìnà wa gómìnà Ṣèyí Mákindé tí ń bẹ ń bàdàn bàbá wa Ṣèyí Mákindé Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe ni ní ṣìṣe ní ṣílẹ̀tẹ̀ láṣẹ Èdùmàrè ìjọba yín ò ní dàrú òmìnira 2022 wọ́n fẹ́ gbọ̀pá àṣẹ lọ́wọ́ yín gómìnà wọ́n fẹ́ gbọ̀pá àṣẹ ní bóyá ọ̀pá àṣẹ ti Ìbàdàn ni wọ́n fẹ́ fi darí orílẹ̀-èdè wọn àti mọ̀ a sì mọ tí wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa olóyè Sunday Igboho àti bàbá wa Banji Akíntóyè wọ́n ti sọ síta báyìí wọ́n sọ wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba tí ń bẹ nìbàdàn ìyẹn ìjọba Ṣèyí Mákindé gómìnà wa bàbá wọn ní kẹ́ ẹ ṣèwádìí dáadáa mo sì mọ̀ páwọn agbófinró wa lórílẹ̀‐èdè Nàìjíríà mo mọ̀ Olódùmarè fún wọn ṣe bọ́ bá kan pé ká ṣiṣẹ́ ìwádìí wọn ṣiṣẹ́ ìwádìí wọn dáadáa tí wọ́n fẹ́ gbà bóyá ọ̀pá àṣẹ wọn fẹ́ gbà ní o bóyá sẹkítẹ́rìàtì ni wọ́n fẹ́ fi ṣe pírẹsidẹ́ǹsì ní ilé pírẹsidẹ́ǹtì wọn àti mọ̀ àmọ́ ìyá kan tó sásíkọ̀rọ̀ ṣàfà sínú mọ́lẹ̀ ìyá onídìrí àbónítìrí ló kọ rẹ̀ Dúpẹ́ Onítìrí tó pera ẹ̀ ní ìyàwó late MKO Abíọ́lá ohun gangan ni ìyá àṣàlẹ̀ gbogbo wọn ìyá àṣàlẹ̀ òmìnira 2022 àmọ́ oríṣiríṣi ọkọ̀ ni wọ́n ń gbé jáde wọ́n kàn fi ti Yorùbá Nation wọ́n kàn tì síwájú kí wọ́n lè rí nǹkan tí wọ́n fẹ́ ṣe ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó lódùmarè ò fún wọn ṣe wọ́n kàn fẹ́ fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò ni ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé bóyá wọ́n ti ní àrùn ọpọlọ ni ẹ dákun gbogbo àwọn èèyàn yìí wọ́n pọ̀ ṣé gbogbo wọn lè láàrùn ọpọlọ lẹ́ẹ̀kan náà ni tí wọ́n fẹ́ ṣe ń bẹnu wọn kí wọ́n sì tẹ̀ wọ́n nú dáadáa wọ́n náwọn kan ní kọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ń tì wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ń tì wọ́n àwọn tó wá ṣiṣẹ́ yìí ṣe mọ̀ pé kì í ṣe sí ọjọ́ kan wọ́n ti ń ṣe kinní yìí wọ́n ti ń plan ẹ̀bọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n ránṣọ sójà ìbò ni wọ́n ẹ ń bá fẹ́ kí ẹjọ́ òun kọ̀ǹpìlìtì tó bá fẹ́ kí wọ́n fi ẹ̀wọ̀n kí wọ́n fi okùn tó gùn kan fi wọn ẹ̀wọ̀n òun ẹni kó lọ jí aṣọ ọlọ́pàá ká lórí wáyà bọ́bá ti wá jí aṣọ ǹtán kọ́mọ jẹ́ wù nìkan àbí kọ́mọ jẹ́ ṣòkòtò nìkan ẹni kó ṣe ní kọ̀ǹpìlìtì kó tún wá jí ráǹkì wọn ẹ̀wọ̀n rẹ̀ ó lè gùn dáadáa ńlọrọ̀ tí ń bẹ nílẹ̀ yìí wọ́n wọṣọ sójà inú lásán ó ti gbé wọn ẹ dákun a sì gbọ́ pé wọ́n ti declare Onítìrí ọ̀hún wọ́n ti declare wanted àdúpẹ́ ẹ̀yin agbófinró ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa olóyè Sunday Igboho wọ́n fẹ́ bà wá ló kọjá ni ẹnìkan ò sì ní bà Yorùbá Nation jẹ́ struggle ìwọ̀n ní ìbàjẹ́ láṣẹ Èdùmàrè àwa ń ṣe tiwa ni Olódùmarè ó sì fún wa ṣe àwa ò ní kíjọba ọmọ ṣèjọba àmọ́ àwọn òmìnira 2022 ọ̀tọ̀ ni Yorùbá Nation àwọn èyí ṣe Yorùbá Nation rárá òmìnira 2022 làwọn ọmọ èyí ṣe Yorùbá Nation wọ́n kàn ń fọ̀rọ̀ Yorùbá Nation wọ́n ń gbé síwájú ni àwọn ní tí wọ́n fẹ́ ṣe ọ̀tọ̀ lèrò ọkàn tiwọn ọ̀tọ̀ ní tiwa àwọn ti rà bọ́njọ sílé wọ́n ti kó bọ́njọ sílé wọ́n ti kádàá kó gbogbo ẹ̀ sílé àwọn òmìnira 2022 àwọn Bọ́lá Onítìrí wọ́n sì ní oríṣiríṣi àwọn tó wà lẹ́yìn wọn wọ́n sì láwọn tí ń bẹ lẹ́yìn wọn tẹ́lẹ̀ èèyàn tí mọ̀ àwọn yìí gangan ló yẹ kí ìjọba kán bá wa mú jáde kán mú wọn jáde kán lè mọ èrò ọkàn wọn sórílẹ̀-èdè Nàìjíríà àwa ò ní èrò ọkàn burúkú sórílẹ̀-èdè Nàìjíríà èrò táwa ní ni pé káwa ó lọ ń tiwa jẹ́jẹ́ ká sì tún jọ mọ àjọṣepọ̀ bí bẹ́yàn bá ṣe gómìnà fún ìgbà kan àsìkò rẹ̀ ó tó yóò lọ béèyàn bá ṣe ààrẹ orílẹ̀-èdè fúngbà kan àsìkò rẹ̀ ó tó yóò lọ àwa ń sọ ni bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan bá tásìkò tí wọ́n lo ọdún mẹ́jọ pé bàbá ṣe tán bí wọ́n bá lọ ṣe é mọ̀ ẹ mọ̀ jẹ́ ń tàn yín kì í ṣe Yorùbá ní ọ̀padà wá síbẹ̀ ẹ̀yà míì ní ọ̀padà wá kí ló wá fẹ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá lásìkò ìgbà náà ẹ jẹ́ kí gbogbo wa pe àdọ̀fin inú wa ká pera wa jókòó dáadáa ká ṣe tó bá yẹ ká ṣe lásìkò tó tọ́ àwọ̀ òfin jàgídíjàgan gborílẹ̀-èdè o
bàbá wa olóyè Sunday Igboho àti bàbá wa Bánjí Akíntóyè, àwọn ọ̀gá wa Koiki Media, àwọn bàbá wa ọ̀gá wa Òmíyọ̀ àti wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn pọ̀ lábẹ́lẹ̀ tí wọn ò dárúkọ wọn. Gbogbo wọn ò sọ pé ká ṣe jàgídíjàgan, wọn ò fi kọ́ wa o. Tí wọ́n ń sọ ni pé self determination ni Yorùbá nation gbọ́dọ̀ gbà ní, ká gbára wálẹ̀ lọ́wọ́ ìyà tí ń jẹ wá ni, kómìnira ó dé fún wa ni wọ́n ń sọ. Wọn ò ní ká gbàjọba lọ́wọ́ ẹnikẹ́ni. Tó ṣeé ṣe ni kéèyàn sọ pé sáwa fẹ́ jájọba gbà ní, a lè jájọba gbà. Fúnra ọ̀rọ̀ ni ó sọra ẹ̀, ọ̀rọ̀ ni ó sọra ẹ̀. Àwọn tó sì wà ń jọba ó ṣèjọba wọn, Olódùmarè ó sì fún yín ṣe láṣẹ Èdùmàrè. Gómìnà Ṣèyí Mákindé, Olódùmarè ó fún yín ṣe. Gbogbo àwọn tí bá ń plànù bí lórí yín, Olódùmarè ò ní gbà fún wọn. Torí mo mọ̀ pé lára àwọn tí bàbá wa olóyè Sunday Igboho fẹ́ràn, lára àwọn gómìnà tí wọ́n fẹ́ràn dáadáa, bàbá wa gọ́vnà Ṣèyí Mákindé ń bẹ lára wọn. Ní bí olóyè wọn sì máa ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni òmìnira 2022 ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí o. Ìyá 7up lèmi a máa pè wọ́n. 7up ló sì kúrú jù ní gbogbo inú ọtí tí wọ́n ń tà, ó kúrú báyìí ni. Ìyá ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ibi tí ẹ̀sìn ra yín dé náà nù. Ó dàbí wọ́n náà ti declare ìyá, wọ́n náà ti declare yín wanted. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ takuntakun. Wọ́n ní ẹ fẹ́ jẹ breakfast ni, ẹ dákun ẹ tètè jẹ. Gbogbo àwọn tẹ́ ń fún ní tọ́rọ́kọ́bọ̀ náà, táwọn náà ń kaṣọ sójà sọ́rùn láì ṣe sójà, tí wọ́n wọṣọ ọlọ́pàá láì ṣe ọlọ́pàá, wọ́n tún gbé ìbọn dání, ìbọn léwọ́ tí ò ní láísẹ́ǹsì. Ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí. Ẹ sáré lọ wò wá, ẹ sáré lọ wò wá. Kò sí ìwà ọmọ náà ní mọ́mọ́ ń jò kígbẹ́. Ìwà yín náà ni. Olódùmarè ò ní padà lẹ́yìn wa o. Gbogbo ẹ̀yin tínú yín bá ń dùn sí Yorùbá nation, tínú yín ń dùn sí bàbá wa olóyè Sunday Igboho Òòṣà, Olódùmarè kò ní bá yín nínú jẹ́ títí ayérayé. Tẹbí tilé taya tọmọ, Olódùmarè ó máa fún yín ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi, mo rò pé ẹ ti mọ yàtọ̀ láàrin Yorùbá nation àti òmìnira 2022. Àwọn èsè Yorùbá nation ọ̀nà èmi ní kí n ṣe àṣàlàyé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Torí ọ̀pọ̀lọpọ̀ ń sẹ́ndì mẹ́sẹ́jì sí mi pé wọ́n mú Yorùbá nation, àwọn Yorùbá nation ṣe kankan, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo. Ó ní mo sọ fún yín o, mo ní mo sọ fún yín o. Yorùbá nation ọ̀tọ̀ ni. A sì mọ́ra wa, a mọ́ra wa dáadáa. Òmìnira 2022 ọ̀tọ̀ ni, wọ́n sì mọ́ra wọn, wọ́n mọ́ra wọn dáadáa. Inú wọn ò dùn sí struggle tí olóyè Sunday Igboho, inú wọn ò dùn sí. Inú wọn ò dùn sí. Wọ́n sì fẹ́ bà nǹkan jẹ́ ni, wọn ò sì ní rí ṣe láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, mo kí yín, mò ń lọ mò ń bọ̀ náà. Ẹ ń bá ní kẹ́mi ọ lọ kí n má padà náà ní wàdé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Ẹ kú kalẹ̀. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.